ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn àrò. Ẹran kú èèyàn àbájá bọ́kọ. Orúkọ yìí ti jẹ́. Orúkọ mi ni Àjàyí Samuel Abíọ́dún. Láti ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá, ìpínlẹ̀ Ògùn, nílùú Abẹ́òkúta wa ń bí. Ẹ̀yin ni tíṣà tí ń ṣọdẹ. Bẹ́ẹ̀ ni bàbá. Dìgírì ọ̀dà tí ń ṣọdẹ. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bàbá. Ọlágbára o. Ó jọ nǹkan bàbá. Mo bèèrè ń jò ní mo ní bó ní ṣe ọdẹ bó lẹ́sẹ̀ kó pọ̀ mọ́ iṣẹ́ tíṣà. Lákọ̀ọ́kọ́ kí n tó ṣàlàyé, mo kí gbogbo àwọn tán ti dẹ kí n tó máa dẹ. Mo káwọn tán kọ́ wa ní iṣẹ́. Mo dẹ̀ kí Lúkọ̀tún wa tó jẹ́ olórí àwọn ọdẹ ní ilẹ̀ kẹta, kí àrò wọn kó rẹ̀ rùpẹ́. Mo kí Ajádẹ wa náà ṣí Fọláfùyọ́ ọmọ Ògúnrìndé. Ó fọmọdé jẹ kó fi àgbà lò kó kó wa jẹpẹ́ o. Ní ìbéèrè tí ẹ béèrè pé báwo ni iṣẹ́ ọdẹ tí ò ṣe díṣẹ́ olùkọ́ ní ọwọ́. Torí ní part 1 lẹ ti já mọ̀ pé olùkọ́ ni. Bẹ́ẹ̀ ni olùkọ́ ni mí. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo ti ń ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Part 2 lélẹ̀. Kódà pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, iléèwé mi jẹ́ iléèwé kan gbòógì tó jẹ́ pé iléèwé tí wọ́n máa ń wò ní àwòkọ́ṣe ní ìpínlẹ̀ Ògùn. Kò dí iṣẹ́ olùkọ́ mi lọ́wọ́ o. Bí àpẹẹrẹ kí n fi kan ṣe àkàwé, tí n bá sọ pé ní àná sàárọ̀ yìí mo sì dẹ̀gbẹ́ mọ́jú, mo ṣọdẹ mọ́jú pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ilẹ̀ tó máa ẹ̀tọ́ lọ bí iṣẹ́. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run yóò dí lọ́wọ́. Mo kọ́ àwọn ọmọ, ẹlẹ́dàá wọn ń gbọ́ ń bẹ̀, Ọlọ́run ẹlẹ́dàá wọn ń gbọ́ ò sí ń bẹ̀, ẹlẹ́dàá wọn ọmọ tá à ń kọ́ ó ń gbọ́ kò sí ń bẹ̀. Ọlọ́run rí mi, ẹ̀rí ọkàn náà dẹ̀ ń jẹ́ mi, kò dí lọ́wọ́. Mo ṣiṣẹ́ tí mo máa ṣe. Bó wá lóko ọdẹ tẹ́ lọ? Oko ọdẹ tí mo lọ ó jọ nǹkan o bàbá. Ó jọ nǹkan kẹ́. Ó jọ nǹkan o. Kí ló dé? Ẹ ṣe. Ó ṣẹlẹ̀ pé wọ́n ń pe abúlé yẹn ní Tóolú ní ẹ̀yìn Òṣìẹ̀lẹ̀. Ọ̀rẹ́ mi kan ló pè mí pé kí n jẹ́ ká lọ dẹ̀gbẹ́ alẹ́ ní ibẹ̀. Ó wá bá mi níbi iṣẹ́ ní ọ̀sán àná ní aago 1:00 ọjà ló wá bá mi pé abúlé kan wà kí n jẹ́ ká lọ dẹ̀gbẹ́ ń bẹ̀ o. Mo ní ó yá. Mo dẹ̀ lọ bá dẹ̀gbéra gbà tó máa di aago 8:30 àdébẹ̀. Ẹni tá a lọ bá lábúlé yẹn, ẹni yẹn ti jáde káwa tó débẹ̀. Ó wá sọ pé ẹni yìí kò yẹ kó jáde kẹ. Àwọn ìyàwó ẹ̀ wá sọ pé òkè báyìí ló gbà pé kódà wọ́n ti gbọ́ ìbọn ẹ̀ o. Àwa ṣá pé ó dá wa lóhùn, ó wá náà. Wọ́n ló ti yìnbọn, kí ló yìnbọn? Ó ní rárá o. Bí òun ṣe ní kóun fi kíní agúṣàná síbọn tóun bọ́ sẹ́yìn kùlé, ó níbọn dú o. Mo ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé yẹn ò ṣẹlẹ̀ ní abúlé. Ó yábo là ń gbà á ti dé. Àbá tẹsẹ̀ bọ oko. Wọ́n rò pé ibi yìí tí mi ò lánàá òde yìí. Ní lórúkọ Ọlọ́run alààyè, ibi yìí tí mi ò dé dẹ̀gbẹ́ rí. Bọ̀ tèmi bá ti dé núgbẹ́, ìgbẹ́ náà fi ń wọ́n dẹ, wọn kì í fi ọ̀nà wọn dẹ. Wọ́n bá ti ní oko tá a fẹ́ dẹ lélẹ̀, tí n bá ti wo sàkún oko yẹn, tí n bá máa pa ẹran nínú oko yẹn, màá mọ̀. Wọ́n ṣe ní kí n gba báyìí o, mo dẹ̀ ń lọ. Mo lọ pẹ́ o, mo rẹ́tu. Mo pa ẹtu yẹn. Bí mo ṣe pẹ́tu yẹn, ẹnì kankan wọn ò yìnbọn náà, àwọn méjèèjì tó kù. A jáde, wọ́n gbé ẹtu yẹn, wọ́n gbé kọ́. A bá tún ń lọ. Bí tá tún ń lọ, mo wá rí ojú ìgalà. Ojú ìgalà leléyìí nínú oko tíìkì. So mo yọ dáadáa débi pé mo rí ojú méjèèjì dáadáa. Mo dẹ̀ fi sí ní ojú yẹn mọ́ òrápá. Ẹran ṣubú ó dìde. Ẹran ṣubú ó dìde. So mo change ọ̀tá. By the time tí máa fi súnmọ́ bẹ̀, ó ti wọnú ìgbẹ́ lókè. Mo wá pe àwọn tá a jọ lọ pé mo ẹran ìgalà nẹ́ran yìí yóò kó máa bọ̀ o. Ó bá ń tọ ìpọ́n ìgalà lọ. Ó ní eléyìí máa ti ṣubú síwájú. Òun wá wọ inú igbó tó wọ̀. Èmi sì dúró sínú oko tíìkì. Bí mo ṣe dúró, mo wá ń gbọ́ tẹ́ran yẹn ń ṣe gbìdìgbìdìgbìdì níwájú. Má sọ fún ẹran ní ó ń ṣe gbìdì níwájú yẹn. Ó ṣáà ń súnmọ́ ibẹ̀. Ibi tó náà gbọ́ pé ẹran ń ṣe lójú kan, ó bá nà. Ibi ilẹ̀ ẹran ń ṣe lójú kan pé ìpọ́n lásán ni òun rí o. Mo wá gbébọn ti tọ̀dọ̀ ẹ̀ tó gbé fún mi. Mo gbélẹ̀, mo gbé bárẹ̀ ti tọ̀dọ̀ mi. Mo torí bọnú igbó yẹn, mo lọ bá.
bó ṣe sọ fún mi pé ibí ni ẹran yẹn dé o tí mo rí pọnmọ́ náà pa ó máa níbi tí ẹran yìí máa gbà ṣe tí mò ń bẹ̀rẹ̀ báyìí nǹkan nípa ibí ni ẹran yẹn gbà èmi wá torí bọ abẹ́ igbó yẹn jáde síbi tó ṣàfo ní iwájú kí ni máa jáde fún ní tògùn lóyin bá bò wá oyin kò sígi ńlá kò sí pé bóyá igi ńlá rẹpẹtẹ tó wà nínú ẹ̀ tàbí tó ọkọ̀ wà lára kinní oyin kẹ̀ wọ́n sọ pé oyin leléyìí o èmi ṣá pa torchlight bí mo ṣe pa torchlight òun náà tún wá ń bọ̀ ó wọlé síbi tí èmi náà wọ̀ yẹn títan torchlight tóun náà tan torchlight báyìí wọ́n bá bò ó mo ní tètè pa torch yẹn o òun náà bá pa torchlight nígbà tó pa torchlight so àṣà dúró débi pé oyin yẹn wọ́n wálẹ̀ ọ̀tá ọ̀kọ̀ọ̀kan nínú àwa méjèèjì kí ni ká ṣe kó jẹ́ ká máa lọ ẹran tá a ṣe máa pa ó sì kù kó má jẹ́ kí eléyìí dá wa dúró tílẹ̀ bá ti mọ́ kí wọ́n wá mu so la bá gbéra la bá jáde nígbà tá a jáde àṣàdẹ̀ tún rìn mo tún pa ẹtu ẹyọ kan mo tún pa sí ìkànnù wọn náà tún pa ẹtu ó ṣàjẹ́ mẹ́ta èyí tí a pa nígbà tílẹ̀ mọ́ èmi padà lọ sí ibi iṣẹ́ láàárọ̀ yìí so àwọn wá ẹtu yẹn lọ láti aago 9 wọ́n wá gàlà yẹn àbí gàlà yẹn wọ́n wá lọ láti aago 9 àárọ̀ nígbà tó di aago 12 ààbọ̀ náà pè ń pé tó àtàlájá táwọn kó lọ àti gbogbo wọn ayọ̀ táwọn lọ ayọ̀ làwọn bọ̀ ojúkọ ṣo yẹn ni àwọn ajá ń pò yìí o wọn ò rí ìgalà o rí ìgalà kẹ wọn ò rí ìgalà o ẹ wò. kí lẹ wá ṣe sí báyìí. ẹran tí èèyàn máa jẹ kò ní ṣìdín ẹran tó bá máa ṣìdín èèyàn ò ní jẹ so ohun tí mo mọ̀ tó dá mi lójú nìyẹn tó bá jọ fẹ́ fún wa ní àwọn ọlọ́ọ̀ni ohun wọn kàn yọ̀ǹda fún mi ni ohun wọn kàn yọ̀ǹda fún mi ni ló ṣe rí bó ṣe rí yẹn. tó ẹ fà kóòtù ọlọ́run. bóyá kódà àwọn ọlọ́ọ̀ni kan wọn kò ń ṣe ẹran mi. ìrírí yín àkọ́kọ́ nù. bẹ́ẹ̀ ni sà. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹlẹ́ẹ̀kejì ìrírí ẹlẹ́ẹ̀kejì yẹn ó ti pẹ́ díẹ̀ ó ṣẹlẹ̀ pé bàbá kan Jacob Malọmọ ni wọ́n ń pè ó ní akọ̀wé ọdẹ orílẹ̀ Kéńtà nígbà tó ṣì wà láyé so wọ́n wá ṣàìsàn wọ́n ń ṣàárẹ̀ nígbà tó ń ṣàárẹ̀ yẹn a ti gbé wọn lọ gbé wọn lọ àwo tọ́jú wọn wọ́n wá ní ká dá wọn padà sí ilé so àṣà gbé wọn padà sí abúlé à ń tọ́jú wọn ọmọ wọn kan ìyẹn ti ń kọ́ ọdẹ lẹ́yìn tọ̀dọ̀ mi bàbá yẹn ló pẹ̀ láwọn tán tírèènì wa dáadáa so ọmọ wọn ti wá wà lọ́dọ̀ tọ̀dọ̀ mi Timothy Malọmọ tí yẹn ti ń kọ́dẹ lọ́dọ̀ mi so ó wá dọjọ́ yẹn wọ́n á ní sọ fún ọmọ yẹn pé kò wù mí kí n mú jáde ní alẹ́ yìí yò pé kóun dúró ní ilé kó jẹ́ kémi jáde tó bá ló dáa mo dẹ̀ jáde ní 1:30 lóru nígbà tí mo jáde mo rìn ní ipa nǹkan kan ó wá di bíi 4 mo wá lọ sínú oko àgbàdo kan inú oko àgbàdo yẹn ni mo wà ní ìjì yìí bá bẹ̀rẹ̀ ojú fẹ́ rọ̀ ni ní tògùn lákàyè mi lè sọ ìjì yìí ṣá bẹ̀rẹ̀ gan tíjì yẹn máa ṣe báyìí orí mi yí lé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọkún orí yín wú. ó wú mo wá ń sọkún gidi mo ṣá ń sọkún. kí ni wàá ń pa yín lọ́wọ́. nígbà tí mo wá ń sọkún yẹn orin kan tún wá sí mi ní ọkàn ni pé a fẹ́ ọ àyànfẹ́ o ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ. wọ́n ní pé irú orin wo ni mo tún ń kọ yìí láti inú oko yẹn ní tògùn lákàyè ṣe ni mo kọ orin yẹn tí mo ké láti inú igbó yẹn dé abúlé. bí mo ṣe dé abúlé tí mo ṣe ṣílẹ̀kùn báyìí wọ́n mìmí náà jáde sí mi wọ́n dà Samuel kí ló ṣe é ṣé orí nǹkan kan ni mo ní mi ò rí ojú ẹ̀ ṣe wá wú báyìí kí ló ń pa ẹ́ nígbe ṣé nǹkan gé ẹ jẹ ni ṣé wọ́n fọ́mọ́ ẹ lọ́wọ́ ni kò sí nǹkan kan tó ṣe mí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ ibi báyìí ni mo wà nǹkan báyìí ni mo rí wọ́n bá ní ó ti dà pé kò sí wàhálà pé kí n fi ọkàn ara mi balẹ̀ mo ní mo ti gbọ́ so ọmọ yẹn ṣá ti jí ó bọ́ sí pálọ̀
gbà tó bọ́ sí pálọ̀ ó ní kí ló ṣe mí, mo ní nǹkan kan ò ṣe mí, pé ibi báyìí ni mo wà, nǹkan báyìí ló ṣáá ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ fi rí bó ṣe rí. Kò ló dáa, ní kò sí wàhálà. So mo wá jókòó síta, bí tí mo ti jókòó síta kò tí ju ìṣẹ́jú méjì lọ, bí bàbá kan ṣe ń sáré bọ̀ láti àárín ìlú nìyẹn, títì ní ọ̀dọ̀ títọ̀dọ̀ wá wà, inú ni dádì yẹn lọ wà. Ó ṣáná chairman dádì wọ́n ti kú ní ìsinyìí o. Mo náà ti kú kẹ̀, ó ní mo náà Olúwa ò ṣe o, wọ́n lọ sinmi ni. Wọ́n lọ dádì yẹn wò. Bàbá Timothy tí mò ń sọ yẹn, tí mo ní kó má lo oko yẹn tó ń ṣàárẹ̀ yẹn, tó wọ́n bá ní wọ́n ti kú, àdúpẹ́ pé wọ́n lọ sinmi ni. Mo ṣádẹ̀ múra, mo lọ sí ọ̀dọ̀ wọn. Tó bó tún ṣe dọ́dọ̀ wọn tán ní kí n tẹ́ wọn, mo ṣe ní kí n máa tẹ́ wọn báyìí, orin tí ó wá nínú igbó yẹn. Bọ́ọ̀lù ẹrú orin wo? Pé a fẹ́ ọ àyànfẹ́ o, ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ. So bóyá yẹn náà tún ṣe wá níbẹ̀ nìyẹn. So pàṣá ṣe dẹ̀ ṣe dírẹ́sì wọn, tá a ṣe everything. Nígbà tá a dírẹ́sì wọn, tá a ṣe everything, tá a fi wọ́n lẹ̀, wọ́n ní pé a lè sin wọ́n ní òní o, pé ó di ọ̀la o. Mo wá sọ fún Tímọ́, mo ní ohun tó mú tá a sin wọ́n ní èní, ẹran táwọn èèyàn máa jẹ tó jẹ́ ẹran ọ̀gbẹ́ máa pa kí mọ́júmọ́ yẹn, pé kán má wọ́rì, bẹ́ẹ̀ ni máa rọ̀ ọ̀la yẹn. Ó ní mo ní máa pa. So wọ́n ní ká gbẹ́ ilẹ̀, wọ́n gbẹ́lẹ̀ nírọ̀lẹ́. Nígbà tí ilẹ̀ ṣú tó di bí 8:30, mo ṣe bọ́ sínú igbó nìyẹn. Mo ṣe gbé náà dẹ nìyẹn o. So kódà Ọlọ́run yà mí lẹ́nu, Ògún náà yà mí lẹ́nu o. Kí ló ṣẹlẹ̀? Mo pa ìgalà akẹran, kódà ibi tí mo pa sí ibẹ̀ lọ wá bu, mo dẹ̀ pa ẹtu kan ṣó sí. So Ọlọ́run yà mí lẹ́nu, Ògún ó yà mí lẹ́nu. Ó yà yín lẹ́nu. Ó yà mí lẹ́nu. Ó yà mí lẹ́nu. Kí wàá lẹ kún tẹ̀ ń sùn lóko? Ohun tí mo rí pé tó bí ẹkún yẹn rèé. Tó bá sọ téèyàn bá kú, tó bá jẹ́ni tó nífẹ̀ẹ́, ó máa ń fi ara hàn. Ọmọdé tí mo fi ṣe ni, wọ́n fi ara hàn mí ni, bọ̀dí tó pé mo sì jẹ́ ọmọ kékeré, mi tí ní òye irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí, mi rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí, ló ṣe jẹ́ pé ọ̀nà yẹn ló gbà yọ sí mi. Ọkàn mi kò gbé láti ọkàn yóò kò gbé so nǹkan tó bí nìyẹn. Nǹkan tó bí nìyẹn. Bẹ́ẹ̀ ni. Èwo la lè pè ní ìkẹta? Ṣé èyí tá a lè pè ní kẹta, ó ṣẹlẹ̀ pé ní ọdún kan a lọ sí ọdẹ ọ̀sán. Ọdẹ àìhàì. So ńgbà tá a débẹ̀, àwa tá a lọ láti ọ̀dọ̀ mi a jẹ́ bíi 6, èmi pẹ̀lú àwọn àbúrò mi àtẹ̀gbọ́n mi kan. So orí ìlú tó wá síbẹ̀ ń ṣàtò bíi 7. A ṣe débẹ̀, bá ní èèyàn Ọmọlúfòdò, ẹ tún ti dé, kinní kan ilẹ̀ ń ṣe gbá kan pẹran, ọ̀rọ̀ ṣe gbá kan pa ẹran kọ́ ni eléyìí o. Tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo wa ká pẹran ń bì nínú ìgbẹ́ ọdẹ eléyìí o, àwa làwa máa pa àkọ́pa ẹran, ẹ̀yin lè yan àkọ́yìn o, káwa pa àkọ́pa. Ẹnìyẹn náà wá sọ pé òun máa pa àkọ́pa, káwa máa yin àkọ́yìn. Mo ní kò sí nǹkan tó jọ. Àbáwọ̀gbẹ́ nítògún lákàáyé, ẹnìyẹn ló kọ́kọ́ yin ìbọn gbìrà. Tó ṣe yìn báyìí, ó ní àrí ẹtú ìwọ́kẹ̀. Mo ní Ọlọ́run mú ẹ. Ẹtú yẹn lọ. Ó pẹ́ o, mi ìmọ̀ tó gbé ìwújù yẹn dẹ́yìn mi, bójú rá ni o, bójú ó fò ní o, bójú ó yọ́ ní o. Mo ṣàkàngbọ́ wẹ́rẹ́ tí mo gbọ́ báyìí ni mo rí odù ọ̀yà. So òun náà ti rí mi, bó ṣe ní kò ń yí padà, mo fi sí, mo pa, mo gbélẹ̀. Ó pẹ́ o, mo tún gbọ́wọ́ ìkan náwọn àbúrò mi, ìyẹn náà yìn, bọ̀ mi ì lè sọ pé nǹkan báyìí ni ó yìn fún, bọ̀ lójú kan èmi yìn 2 tí mo pa olóòrè kan, mo dẹ̀ pa ọmọ ọ̀yà kò bí ewújù, mo pa kékeré kan. Nígbà tá máa jáde, àbúrò mi tí mo ló yìnbọn, ó pakọ ẹran ńlá kan, kódà ìgalà ṣe lọ́ dìrọ̀ gbé ìgalà yẹn bọ́ síta.
ní kúkúrú èdè lọ́jọ́ yẹn a pa ẹran 9 ní gbogbo àgbáríjọ ọdẹ yẹn a pa 9 bàwá pa 5 ní abúlé wa nìkan ṣoṣo a pa 5 àwọn ìletò bíi 6 tó kù wọ́n pín 4 tó kù wọ́n pín pa. So ó jẹ́ ìrírí tó yà mí lẹ́nu tó yà mí lẹ́nu tó múnú mi dùn. Ṣé ẹ máa ń bẹ ọdẹ? Ọ̀rọ̀ lálẹ́ mú mi rántí mo máa ń bẹ ọdẹ lọ́dọ̀. Èwo lẹ bẹ tó kàárù? Máa sọ èyí tí mo bẹ̀ tó kàárù máa dẹ̀ sọ èyí tí mo bẹ̀ tó wọ́lẹ̀ pátápátá. Èyí tí mo bẹ̀ tó kàárù ó ti tó bí ọdún 3 ní ìsìn. So nígbà tá a fẹ́ ṣe ọdún ni ní oṣù 3. So èmi wọ́n ń pè àbúrò mi kan ní Tanṣó, wọ́n ń pè kan ní Timothy, wọ́n ń pè kan ní Azeez. Tí n bá ti bẹ ọdẹ àwọn máa ń wé ìgbẹ́ fún wa. Tán bá ti rí pé ibi tèmi kọ́kọ́ wé lákọ̀ọ́kọ́ kò mú, ibi tí mo wé lẹ́lẹ́kejì kò mú, ìkan náwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó máa wé ìgbẹ́. Ó wá dọdún yẹn ibi tí mo kọ́kọ́ wé ẹtu ẹyọ kan ṣo la pa ń bẹ̀. Bí Tanṣó ṣe ti kémi tó jáde ń bẹ̀ Tanṣó ti kó wọn lọ gba ìgbẹ́ mi. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bú nìyẹn tí mo ṣáà ń sọ̀rọ̀ sí pé ó ti ba ọdẹ jẹ́, ó ti fọdẹ, ó ti ṣe gbá. Àwọn èèyàn ṣáà ní pé rárá o kan má dà mí lò, mo ní kán kúrò, wọ́n ní rárá o wọn ò ní kúrò. Àlódà wọ́n ṣe kélé oko ni mo dẹ̀ rọra dúró ní ẹ̀gbẹ́ àlà lórúkọ Ògún lákàyè mi ni mo kọ́kọ́ pa akọ ẹtú ńlá kan nínú oko yẹn. After tí mo pa akọ ẹtú ńlá kan wọ́n pa àpòrán ńlá kan, wọ́n tún pa akọ akẹran nǹkan nínú ìgbẹ́ kan ṣo yẹn tó jẹ́ 2. Ẹtu tá a pa lọ́dẹ lọ́jọ́ yẹn ẹtu yẹn á wọ 9 tó jẹ́ pé inúgbẹ́ tí Tanṣó tó kó wọn lọ wó yẹn ibẹ̀ ni Ògún ti dùn wá nínú jù ní ọdún yẹn tí ẹran kú. Kódà mo lo ẹran àwọn tán wá gan wọ́n tún jẹ wọ́n tún dì lọlé. So ó jẹ́ ọdẹ tí mo bẹ̀ ní ọdún yẹn tí inú mi tó dùn gan. Tó dùn dáadáa. Tó dùn gan. Èwo ló wọlẹ̀? Ẹ ṣe èyí tó wọlẹ̀ yẹn ọdún tá a wà yìí ni o. Èní yìí ló máa pé ìjẹjọ tá a bẹ ọdẹ yẹn tá a ṣe ọdẹ yẹn. Ó ṣẹlẹ̀ pé bí ìjẹwàá lónìí tí mo dé sí abúlé wọ́n wá pè mí pé àjọ̀dún tá a fẹ́ ṣe yẹn o pé wọ́n yẹ̀ sínú oṣù keje. Nínú oṣù keje kẹ̀ ṣe nínú oṣù keje rí, nínú oṣù kejì nínú oṣù kẹta tá a máa ń ṣe náà lélẹ̀ pé wẹ̀ tán bá fi sínú oṣù keje èmi máa ṣe títí tọ̀dọ̀ mi àtàwọn ọmọ ọdẹ mi a máa fún abúlé ní oúnjẹ. So àtàwọn ọmọ ọdẹ tán bá wá a máa fún wọn ní oúnjẹ. Pèsò tó bá dẹ̀ dínú oṣù keje ohun tí ó bá lọ́wọ́ wa àjọ máa ṣe ọba ló dá àbá bẹ ọdẹ. Mo wá nígbà tó di ọjọ́ Wednesday èmi ti dé abúlé ní àárọ̀ alẹ́ Wednesday. So mo wá sọ fún àwọn àbúrò mi pé mo fẹ́ kó jẹ́ ẹran ọ̀gbẹ́ ni mo máa sè fún àwọn tó máa bá mi ṣe ọdẹ yẹn. Ọba ló dá Ògún á ṣe. Bí mo ṣe sùn lọ nìyẹn nígbà tí mo máa tají mo tají ní aago 5 kọjá ìṣẹ́jú 2 bẹ̀rẹ̀. Mo ṣàṣàrè gbé ìbọn mo gba bí òkè ọ̀dọ̀ wa. Ibi tí màá yà sí báyìí mo kàn rí ojú ìgalà ni. Ìgalà leléyìí ọwọ́ tí mo ní kí n nà ìgalà yẹn dẹ̀ yí ẹ̀gbẹ́ mo dẹ̀ tẹ̀ mọ́ ní ẹ̀gbẹ́. Ìgalà yẹn dẹ̀ kúnlẹ̀ lójú mi tó dẹ̀ ń gbọ̀n. By the time tí màá fi change pé mo change ọ̀tá pé kí n tẹ̀ mọ́ ìgalà bá gbéra ó bá wọnú igbó. Nígbà tí ilẹ̀ mọ́ mo pe àwọn alájá ní abúlé kejì wọ́n pa abúlé yẹn ní abúlé Arẹ̀gẹ̀. Mo pa alájá láti ibẹ̀ àwọn tán fẹ́ wá bá mi ṣọdẹ náà mo pè wọ́n pé kán tètè máa bọ̀ o ká sáré mú ìgalà yìí o. Wọ́n bá dé ibi tá a ti ń wá galà kódà ṣe làwọn alájá tó ń tẹ̀lé wọ́n fi ọwọ́ bu ìpọ́n ọ̀galà bíi pé kán dú ẹran síbi tó bá dúró. Akẹran yẹn tún lọ bá ẹnìkan aṣíwájú ọdẹ kéńtà là ń pè ìyẹn náà tún yìnbọn fún ẹlòmíì tún yìnbọn fún ìgalà yìí bá lọ o. Àwa pa odù ọ̀yà kan mo ní kán sáré gbòdù ọ̀yà yẹn lọlé wọ́n sun gbogbo àwa tá a wà ní ilé tán ti dé ní àárọ̀ yẹn a sáré ṣe odù ọ̀yà yẹn a jẹ. Wọ́n á ní kán lọ bá mi ra pọ̀nmọ́ pé nǹkan tí ó gbà pé àwọn ọdẹ yẹn máa jẹ nìyẹn. Wọ́n ṣá lọ ra pọ̀nmọ́
wọ́n ṣe àwọn ọdẹ dé abálọ ọdẹ. Bàbá ó yẹ ká ti bẹ̀rẹ̀ ọdẹ láti aago 1. Ìjà làwọn ọmọdé mi ń jà láti bí aago 12. Àwọn bàbá ṣá parí ìjà yẹn títí aago 2 àbọ̀lù kan tó rí ìjà parí. Wọ́n wá ní kí ló ń ṣẹlẹ̀? Àṣàbọ̀ sínú ìgbẹ́. Ní kúkúrú èdè àárí ẹran yẹn pa ẹran dàbí alára. Wọ́n á ní pé kò sí wàhálà pé Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀. So mo lọ léèwé mo dé. À ń pè ẹ̀gbọ́n mi kan ní Kóródó. Ó wá ní kí n ra ọ̀tá fún òun. Mo wá ra ọ̀tá 9. Mo fáwọn ní 2. Mo mú 2 fún Àṣìṣì. No, mo mú 3 fáwọn, mo mú 3 fáwọn èsì, èmi náà mú 3. Kálukú wá ṣá pínyà ní ọjọ́ Friday mọ́jú Sátidé. Aṣá pínyà lọ. Èmi pò lórí àkọ́kọ́, mo pa ẹtu ẹlẹ́ẹ̀kejì. So mo kàn rí tí fóònù mi torí silent mo máa ń fi sí. Mo bá ti rí miss call Àṣìṣì. Miss call leléyìí. Mo bá pè padà lónà. Aláìbó lẹ́wà, mo ní mo wà mí. Olówó ti bá kẹran kan o. Ipe kódà gan ìkejì lòun tún yìnbọn fún tí òun wá iyọ̀. Mọ̀lẹ́bí náà ti pẹ́ túkan mo ti pa olóore. Mo ṣá lọ bá àwa ti bí yẹn àríwò wọn tá fẹ́ ní pé kó ṣẹlẹ̀ Ọlọ́run ti ṣe. So mo ṣá ní pé kó jẹ́ ká máa bọ̀ nílé. Àgbọ́wọ́ Kóródó. Nígbà tí Kóródó náà máa dé abúlé, wọ́n ṣe gbé òbí ìjàkùmọ̀ ńlá yìí. Wọ́n ṣe gbé wá nìyẹn o. So bí Ògún ṣe dùn mí nínú tí mo fi ṣe ọdún yẹn, oúnjẹ abúlé fáwọn ọ̀rẹ́ mi ní oúnjẹ ṣẹgbá. Ṣùgbọ́n ṣá èyí tó wá dàbí rẹ̀ ni wípé wọ́n ní tó bá kù díẹ̀ ọmọ olóore kó jìn sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìránṣẹ́. Bó ṣe dọjọ́ Friday yẹn, mẹ́sẹ̀jì kan kàn mí lára ni pé ọdún tí mo fẹ́ ṣe yẹn o, kí n fáwọn èèyàn lé oúnjẹ kí n ṣe bọ́n bá ṣe fẹ́ o, ṣùgbọ́n ṣá mi ì gbúdọ̀ dúró níbẹ̀. Ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ní nǹkan táwọn rí náà, wọ́n sọ pé àwọn ò ṣàkókò mọ̀ pé tó bá dẹ̀ jẹ́ pé àwọn parọ́ kí n jẹ́jà wò. Jẹ́jà kẹ̀, ọdẹ ò gbúdọ̀ jẹ́jà. Mo wá ní ìyá kan, ìyá alátẹ la máa ń pè wọ́n. Mo wá pe ìyá mi, ó bá ṣẹlẹ̀ báyìí, ó ṣẹlẹ̀ báyìí, ó ṣẹlẹ̀ báyìí. Ṣé alátẹ ní kí n kọ́kọ́ gbá orí mi mú o, pé kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi ní mẹ́sẹ̀jì yẹn o, pé nǹkan tán sọ yẹn ò ní kí n ṣan náà ṣáà ní kí n gbé ìgbésẹ̀ tí mi ní máa sọ lórí afẹ́fẹ́. Aṣáàdẹ̀ dúpẹ́, mo dẹ̀ padà sílé lọ́jọ́ Saturday yẹn. Àwọn àbúrò mi ń ṣe everything. Kódà gan wọ́n tún pè mí ipe ẹran tán. Mo tún ní ó yá, ẹ tún wá àwọn tó ń ta ẹran ọ̀gbẹ̀ tó ń wá ẹran, ẹ tún gba ẹtu kan lọ́wọ́ wọn. Wọ́n tún gbà. Wọ́n ṣá ṣe bí wọ́n fún anybody, kódà èyí tó máa dì lọlé ó dì lọlé, everybody ṣá ṣe tó ṣá jẹ́ pé Ọlọ́run padà jẹ́rìí ara ẹ̀ tí gbogbo ẹ̀ tó tún ya èmi gan ní ẹnu. Bẹ́ẹ̀ ni sà. Ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé? Ṣé lọ́dẹ? Bẹ́ẹ̀ ni. Ọjọ́ tí mi ò lè gbàgbé láyé mi 2014 ni. 2014. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà? Ọjọ́ yẹn náà ìmúra ọdẹ yìí náà, ìmúra ọdún yìí náà ni mo ń múra. Ọjọ́ yẹn a ṣe, wọ́n pè kí ni yẹn ní Odilop, Ọ̀dẹ́dá Local Government Sport Festival. 2014 yẹn la kọ́kọ́ ṣe. So mo dẹ̀ wà ní school kan tán ń pè ní Ìwúàlì. Àwọn ọmọ mi wọ́n jẹ́ kan tán mú láti Ọ̀dẹ́dá tán lọ ṣojú Ọ̀dẹ́dá níbẹ̀ tán dẹ̀ ṣe dáadáa. Ọjọ́ yẹn la wá parí Odilop yẹn Wednesday. So mo ṣá wá sábúlé pé mo fẹ́ bẹ ọdẹ ní Thursday pé kí n lè dẹná ní alẹ́ Wednesday yẹn ká fi ṣe oúnjẹ ní Thursday. Pàṣá ṣe èmi Àṣìṣì, àwọn tẹ̀ ń pe àbúrò mi kan ní Ṣògo Àjàyí. A jọ lọ sọ́dẹ yẹn, àwọn lọ́n tẹ̀lé mi lọ. Nítògún lákàyé báyìí tí ìrìn orógún méjì ní nǹkan yẹn ti kọ́kọ́ yọ sí mi lọ́kàn pé mo dẹ̀ fẹ́ ṣe nǹkan lọ́la, mi ò sí ńbẹ̀. Mo tún wá ń sọ fún ara mi ò sọ jáde fáwọn tá a jọ lọ. Mo tún wá ń sọ fún ara báwo ni mo ṣe fẹ́ ṣe nǹkan lọ́la tí mi ní sí ńbẹ̀.
mo ní eléyìí yóò lè ṣẹlẹ̀ ṣá àṣà ń lọ ọpẹ́ o nìkan náwọn ọmọ mi yẹn náà tún sọ pé bá tiẹ̀ ṣe ń lọ ìtẹ́nìkan bá yọ sí wa pẹ̀lú àdá tó bá mú wa ṣá kò lè ran òun nǹkan wọn ni ohun tó mú tí ò ní ràn wọ́ báwo ló ṣe fẹ́ ran èmi kò lè ran èmi náà wọn bá ló dáa so ní kúkúrú àṣà ń lọ àdẹ̀ tí ipa nǹkan kan la wá ń gbúrò àwọn èèyàn kan ní odò nítògùn lákàáyà ò mọ̀ pé ṣe ni wá ń kó ẹja àwa ṣá yọ sí wọn ibi tá a ti yọ sí wọn ibi tí wàhálà yìí tó ti dé nìyẹn wọ́n gba ìbọn lọ́wọ́ àbúrò mi kan wọ́n yìn fún ìbọn yẹn ò dùn wọ́n fẹ́ gbà lọ́wọ́ ọ̀kan wọ́n fún ní ọrùn báyìí yẹn yìnbọn ọwọ́ ẹ̀ sókè wọ́n fi ilẹ̀ ó wá kù èmi so àwọn mẹ́ta wọ́n ṣáà ń ṣá mi ládàá lẹ́yìn bọ ìbọn mi èmi nà pé kí n yìn fún kan ó kí ni ẹ wá ń sọ pé Samuel ó ti dò ní fi ìbọn yẹn pààyàn kí ló fẹ́ yìnbọn fún ẹni ẹlẹ́ni fún jọ mo ṣáà dá ìbọn yẹn padà ibi tí mo dìbọn yẹn mú tó ń ṣá mi yẹn tó ń ṣá mi gan tí n bá sì ní kí n yìnbọn yẹn ẹni tí mo fẹ́ yìn fún yẹn máa yìnbọn ẹni yẹn tó wá sọ wọn pa ẹ má ṣà káwí káfọ̀ ṣe lọ́ fẹ́ gba ìbọn yẹn ní ọwọ́ mi mo dẹ̀ mọ̀ pé tó bá mú tó bá gba ìbọn tọ̀dọ̀ mi gangan tó bá ti yìn fún mi kí ló kù mo ṣáà tìràkà ibi tí mo ti di ìbọn yẹn mú so apá ibi tí ìbọn yẹn ṣe fọ́ pé mo dì mú ìrìn ẹ̀ ó là mí ní ibi so ọwọ́ tí mo fi dì mú ọwọ́ yẹn lélẹ̀ ṣe lọ́wọ́ yẹn fọ́ tó fọ́ gan ṣùgbọ́n ṣá mìnìṣán kò wọlé sára mi kò wọlé sára anybody wọ́n ṣá gbà tán ti rí pé bọ́n yẹn ti dún tán rí bí mo ṣe wọ́n rò pé olódì mi ti kú síbẹ̀ wọ́n ṣá sá lọ gbà tán lọ mo ṣá try mo jáde sí abúlé kan báyìí tí mo jáde sí abúlé tí mo jáde sí wọ́n mi wá kan wà níbẹ̀ mo lọ bá nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi o wọ́n bá mi wá milk wọ́n dẹ̀ fún mi ní milk àbúrò mọ́mì mi gangan àbúrò ìyá tó bí mi náà ń gbé ní abúlé yẹn by the time tó ń fi fún mi ní milk yẹn ó sáré lọ pé àbúrò ìyá mi yẹn wá kó tó pé àbúrò ìyá mi dé tèmi ti mu milk ara ti yá mo ṣe bùdánù nìyẹn mo ṣe ń bọ̀ ní abúlé nìyẹn so ó jẹ́ ọjọ́ tó ọlágbára ọjọ́ tó lágbára ọlágbára ọjọ́ wa lọ́jọ́jọ́ ọdún yìí nídìí iṣẹ́ ọjọ́ ìdùnnú pọ̀ o ọjọ́ ìdùnnú pọ̀ ó bẹ̀rẹ̀ látorí pé bóyá ká máa rò pé a jẹ gbèsè kan a fẹ́ san tó tá a dẹ̀ máa wọko lálẹ́ tóògùn máa dùn wá nú a máa pàì tá a máa tà tó máa káwó tá a máa ná tá a tún máa pàì tá a máa gbé lọ fún yàwó tó láwọn tán fọdẹ kọ́ wa pípatà kò gbúdọ̀ pọ̀ ju jíjẹ lọ so ọjọ́ ìdùnnú pọ̀ gan o ó pọ̀ o ó pọ̀ o ó pọ̀ o. bẹ́ẹ̀ bá tún wá táyé ìjọ mẹ́wàá. bẹ́ẹ̀ni tí n bá táyé ìjọ mi wà. sẹ́ẹ̀tù sọdẹ. kódà kí n bára mi nílùú òyìnbó máa ṣe ọdẹ o kí n bá ara mi ní ìlú òyìnbó máa ṣe ọdẹ torí bá ṣẹ̀yìn bàbá bọ́dẹ ṣe ń rí òun la rí ọdẹ òun rí ṣíọ̀ṣíọ̀ ní nǹkan táwọn ẹgbẹ́ wa ń ṣe náà ṣọdẹ àwa náà ń ṣe àtún kí wá ló dé tá ní ṣọdẹ máa ṣe o bàbá. alákọ̀wé náà máa ṣọdẹ. ó ń ṣọdẹ o àbáwọn kan wájú ní ọdẹ ìlúwà náà. ẹ ṣé bàbá. yes sir. onírẹ̀ yìí. àṣẹ o. ẹni dààmú o. àṣẹ o. ọyìn lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Àjàyí Samuel Abíọ́dún. láti ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá. níbo labúlé yìí gan. abúlé Lúfòdò. Lúfòdò. Ọdẹ́dá local government. bẹ́ẹ̀ ni. nọ́mbà fóònù yín ńkọ́. nọ́mbà fóònù mi 07038027912. nọ́mbà yín nù. bẹ́ẹ̀ ni ó pé méjì. ọ̀yà. 09041376454. ẹ wí lẹ́ẹ̀kan sí. 09041376454. ẹ ṣeun o. yes sir. a dúpẹ́. yes sir.